olùwàsí ní fatalu ala dhikri in kuntum la ta'lamun. Asa bayanu linnasi. àlàyé tí mo fẹ́ sáré sí ìṣẹ́jú kan. wa maw'izatun lil muttaqina wala tahinu wala tahzanu wa antum al-a'launa. bàbá wa gbà bàbá wa ìmáàmù Ìkẹ́nẹ́ lórí social media Alfa wa oníwàásí ni olólùfẹ́ wa ni àbá wa Ahmadul Labi Al-Arbeji tí gbogbo ẹ̀yin àfa tẹ́njẹun láwà ní tẹ́njọ wọn kí wọ́n àgbàdì àbá wa Labibu wa wọ́n rò pé àwọn ọmọ kéwú lọ́wọ́ àbá wa jáde sí wọn ọba wọn lẹ́nu àyà tí wọ́n ń tú àyà tí ń sọ̀rọ̀ ojú fún ojú imú fún imú etí fún etí eyín fún eyín al-anfu bil-anfi wal-usnu bil-usni waz-zinnu biz-zinni wal-juruha qisas ẹ̀kọ́ wa farabalẹ̀ tí ní ọlọ́ ń kọ́kọ́ sọ bó ti wá nígbà wá yá àbá wa ní ẹni ọba yọ ọ lẹ́yìn yọ padà ẹni bá gé ọ létí gé padà ẹni bá mú kíní kan tó gún ọ wọn náà gún padà ẹni pé gbogbo haraka yẹn ni àbá fi ń ṣe ọ̀rọ̀ yẹn arábìnrin kan wá jáde lórí ẹ̀ ó wá sọ̀rọ̀ lórí ẹ̀ wípé àfáà tó sọ̀rọ̀ yìí ọmọ kéwú ní ń ka kéwú yìí bóyá Kùránì ni àmọ́ sẹ́ńtọ́ ọmọ kéwú yẹn ń kà ní àfáà ń tú bẹ́ẹ̀ yà bá gé ọ lé yọ padà wọ́n bá gé ọ létí gé padà wọ́n bá já ọ nímú já padà wọ́n bá yọ ọ lójú yọ padà ọ̀rọ̀ tá a bá ń wí yìí yàtọ̀ fún báwọn ti máa gbọ́ orúkọ ànábì wọ́n ti máa gbé ànábì wípé wọ́n bá gba létí ọ̀tún yọ kọ́ tòsí tí wọ́n bá kọ́ lu ànábì ewì nkankan ànábì egbẹ̀sán ànábì esegbá ànábì esawo àmọ́ tí a bá ń wí yìí yàtọ̀ fún ọ sọ̀rọ̀ yẹn against abalabi láti jọ tí arábìnrin yìí ti wá sọ̀rọ̀ náà ẹni wá sọ fún mi èmi náà wò bọ̀tí ńgbà tí ẹni yẹn wá pè mí wípé ọ̀rọ̀ yìí tí a bá sọ̀rọ̀ lórí ẹ̀ tá a bá dákẹ́ wọ́n fún ìsìláàmù ní orúkọ tó jásí wípé al-islam mini ubari tá a bá sọ̀rọ̀ lórí ẹ̀ àbí kí àwọn àbọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ wípé ọ̀rọ̀ tí a bá Làbíbù sọ yìí o kò rí bẹ́ẹ̀ o àbí ọ̀rọ̀ tá a bá Làbíbù sọ bẹ́ẹ̀ lórí o sẹ́mi wípé wọ́n retí kí ni àwọn àfa òwì lórí ẹ̀ kó tó di pé ẹlòmíràn dá sí lẹ́ni tí ò ní mímọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀yin bàbá wa gbà tèmi ẹsẹ̀ ń bẹ nínú àfa tí mo sì wà nípò láti dá sí tí ó bá jọ mọ́rú ẹ̀ gẹ́gẹ́ bí tí mo gbé lọ́wọ́ nínú iṣẹ́ tọ́jẹ́sẹ́ ẹ̀sìn tá a sì gbá lọ́dọ̀ àwọn àlùfáà wa so arábìnrin ń kọ̀ndẹ́mu àfa pẹ̀lú ọ̀rọ̀ náà ó sì mú ọ̀rọ̀ àwọn àfa kẹwàá tí wọ́n fi ròyìn ànábì ní rẹ́fúrẹ́nsì láti fi bí ọ̀rọ̀ àfa Làbíbù dànù náà òun ni wọ́n á bẹ́ tuntun fún arábìnrin yìí àti àwọn tí wọn bá mọ̀ á báwo ló ti rí àkọ́kọ́ ní ká kọ́ sọ fún wọn wípé Al-Qur'ani ni àfàkà dédé ntí àbá Làbíbù sì wí mbẹ bó ti wà nù Al-Qur'ani náà kò sí yàtọ̀ mbẹ. wọ́n bẹ tún àyà nìka àmà nkẹyọ kan bẹ tẹ́ mìíràn wípé kò yé arábìnrin náà ẹ̀yin àgbàlagbà ẹ̀yọ kan tí ò yé lèmi wọn bẹ fi yé torí pé òun náà fẹ́ tàn mọ́lẹ̀ ni wípé ṣé n táfà wí yìí sọ́lọ́ ń ló wí bẹ́ẹ̀ sànàbì fọwọ́ sí i. ìkẹyọ̀ kan tọ́wọ́ sápamọ́ sábẹ́ ọ̀rọ̀ náà òun tá a bá ti wá tàn mọ́lẹ̀ rẹ̀ fún arábìnrin òun yóò understanding tí Àfà Làbíbù ń sọ Àfà Làbíbù jù kalẹ̀ ní jumla
èmi wá fẹ́ fàzára rẹ̀ fún torí bí wọn bá ṣe tafsiri nígbà mi kò ní yí ẹni tí ń kà wọ́n bá ń ká àyà ní padà ẹ̀rìn tọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ní katabna. wa katabna alayhim fiha. ẹ̀kọ́ bá ń wé ọkàn wọn náà katabna alayhim fiha gbolo ẹwo ntọ́lọ̀ nkọ́kọ́ mú jáde nùọ̀rọ̀ arọ̀ra bírákẹ́tì àárín ni kéwú mímà ọlágbára gan o àfi ẹni tí Ọlọ́run bá ṣe fatihu rẹ̀ fún. katabna alayhim fiha òun láàbì dá a padà fárábìnrin náà ó ṣeéṣe kó jẹ́ kìrìsìtẹ́nì ó má jẹ́ mùsùlùmí lẹ́ni tó sọ̀rọ̀ yìí láti bí wípé a sẹ́nu Kùránì náà lè yí wá wà á kọ́kọ́ dá a padà fún un náà wípé inú báíbùlù tí ń bẹ lọ́wọ́ kìrìsìtẹ́nì ń ta wíyì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ inú Tàwùrátà tí ń bẹ lọ́wọ́ ọjọ́ ọmọ ànábì Musa ń ta wíyì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run wá dá a padà wá inú àwọn òfin ṣẹ́rìí máa ń kọ́bùlà náà ṣẹ́rìí lànà òfin àwọn tó ti ṣáájú kó tó di pa ná Muhammad dé Musa ti wá ká nàbí owó tó dé Àìsá ti wá ìgbà àwọn méjèèjì kọjá àwọn àjọ wọn òfin tá a gbé fún wa torí bí wọ́n ti máa ń lò ó tẹ́lẹ̀ káwọn ànábì yẹn ó tó dé ni pé ẹni ó bá pààyàn wọ́n wá jù sẹ́wọ̀n ó lè jẹ́ wọn ọdún kan tó bá jù sẹ́wọ̀n ni tó bá ti dọdún kan ó jù lẹ̀ padà yóò máa yan kí láàrin ìlú àwọn èèyàn wá ń pààyàn pé kò jẹ́ wọn ọdún kan náà lọ sábàbí rẹ nu nígbà àwọn èèyàn wá ń pààyàn pé kò jẹ́ wọn ọdún kan lọ bàbá pààyàn ọdún kan náà nígbà tó bá yẹ lọ́dún kan á dé Ọlọ́run wá ní ẹ̀yà ànábì yìí mo wá ṣe é lófin kalẹ̀ fún yín ẹni ó bá pààyàn ẹ pa ẹni bá gé ni létí ẹ gé ẹni bá ṣe báyìí ẹ ṣe òun ni gbogbo nta bá wa làbí ìbùkà ìgbà tá ànábì yìí sáde dédé òfin yẹn náà ni Ọlọ́run gbé fún un náà gbàtà ná Muhammad dé Ọlọ́run wá ní wa ànábì má wulẹ̀ dààmú ara rẹ àwọn Júù àwọn àjọ Musa Yahudi àtàwọn Nasara ìta fún wọn lófin wọn òun lọ fa katabna fiha akọ katabna alayhim fiha ase lọ́ràn yẹn fún wọn fiha inú àwọn sòrùkù tó ṣáájú kálukùránì tó dé inú Injila àti Zabura àti Tàwùrátà àti kọ́ kalẹ̀ ń bẹ̀ wípé ẹni ó bá pààyàn ẹ̀pá báwa ti wí máa bọ̀ ẹni ó bá yọ̀yàn lójú bẹ́ẹ̀ bá yọyín lójú ẹ̀yọ́ ẹni ó bá gé yín nímú ẹgé tiẹ̀ padà ẹni bá já yín létí ẹjá tiẹ̀ padà bẹ́ẹ̀ bá yọ ọ́ lẹ́yìn ẹyọ tiẹ̀ padà ẹni ọba gún ọ kéde kan lẹ́gbẹ̀ẹ́ dédé ibi ọ̀gá kan bí ó ti gún ọ ni ẹgún òun náà padà ẹ wá dúró báwọn. náà àárín tó wá dàrú márábìnrin lójú rẹ̀ ni mo fẹ́ yanjú. nọ́tọ̀ tó wà ń bẹ̀ ni wípé bá a ti gbé kalẹ̀ nínú òfin wọn nu ń bẹnu báyìí obìnrin náà ń sì bẹnu tíra tó ṣáájú ẹ̀ ó dénú Kùránì náà bẹ́ẹ̀ àmọ́ kìí ṣe ẹni wọ́n bá pa ní ọ̀pá àyàn padà ẹni ọkọ̀ bá gbá só lè mú nọ́mbà ẹni wọ́n bá gé létí ibi wọ́n ti gé létí títí wáyé tí rẹ̀ tó gé kí sóhun ní ó fún wọn ó gé yàn padà ẹni wọ́n bá yọ lójú lọ́yẹ̀ bójú kan lókùn tí mẹ́rì náà níbo ni ó ti rọ́ǹtọ̀ òun dé lójú kó wọn ó gé wọn yọ padà ó ti yé ṣé àmà pé yóò máa jẹ̀rora lọ́wọ́ kìí ṣe ẹni wọ́n bá gé létí òun ni ó gé tí òun padà wọ́n gbé lọlé ẹjọ́ ṣẹ̀ríà tọ́jú òfin tọ́lọ́ kọ́ọ́dí òun ní àwọn àwọn Al-Kùránì kí lọ́lọ́run wí kí lànàbì wí inú jànáyà inú àwọn kí là ń pè jànáyà tìyẹn yóò wo kí ni hadu rẹ̀ tọ́ba ti wá wòye rẹ̀ pé hadu rẹ̀ náà ni wípé alkisos ká gbẹ̀san padà adájọ́ ní ọ̀wá sọ wípé òfin rẹ̀ ni pé ó gé létí ẹ̀gẹ́ títí ẹ̀ náà padà ọ̀pá yẹn ẹ̀pà òun náà padà ó ti yé òfin òun nù ntí ò yí arábìnrin òun ó rò pé ẹni tí wọ́n bá gé létí òun ní ọmọ ọbẹ̀ tí ó gé yẹn létí padà òun kọ́ adájọ́ ní ó dáa fún pé
ẹgbẹ́ padà ọlọ́run wa dá dúró mbẹ́ ọlọ́run wa fi kọ́ ọmọ sí ó ṣe rúkṣọ̀ ẹ̀dẹ̀ ó ṣe fún wa kí lẹ́dẹ̀ náà. faman tasaddaqa bihi ẹni ọba wa lóhùn yọ̀ǹda tasaddaqa ó ṣe sàárà ni kì í ṣe sàárà owó tasaddaqa bihi ó fi kìsọ́ọ̀sù rẹ̀ ẹ̀san tí ó gbà lérí ẹni tó ṣe aburú ni ọwọ́ lóhùn yọ̀ǹda rẹ̀ fọlọ́hùn tó bá ti yọ̀ǹda ẹ̀. ìyọ̀ǹda tó ní mo yọ̀ǹda rẹ̀ mo yáfi rẹ̀ ni ó ti di kàfàrà fún ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ ni. ọgbọ́ kàfàrà nù. ẹni bá lóhùn yọ̀ǹda bẹ́ẹ̀ ó ti di kàfàrà fún. ọlọ́run tó wá fi èpè lé ẹni tí ọba dáa bí mo ti wí yìí o ẹnkọ ẹni tí wọ́n bá pa ọmọ rẹ̀ tí adájọ́ wọn lòun ò ní dáa kí wọ́n pa padà yọ sàgbákò ẹni ọba wọn lòun yọ̀ǹda fọlọ́hún tádájọ́ wọn lòun ọgbà àfi kó wọn pa ó tó sàgbákò. wa man lam yahkum bima ọlọ́run ní alábòsí nù ṣe wá rí báwọn ọlọ́run tó wá sọ nbì kan wípé kíni kan fil-qisasi haya kíni kan wa inna lakum fil-qisasi hayatun ya ulul albab o ti yé ọlọ́run ní life ìsẹ̀mí agbádùn ayé táwọn aláburú kò ńlẹ̀ ń bẹ níbi kìsọ́ọ̀sì bí yàn bá pààyàn tí wọ́n pa padà yóò yí ẹlòmíì wípé yàn ẹ pààyàn bí yàn bá géèyàn létí tí wọ́n gé padà yóò yí ẹlòmíì pé àìgéèyàn létí ntàbà Sheikh Labibu wí bó ti rí mu ẹyọkan tí olóbìnrin wọn ni wípé ilé ẹjọ́ ní ọ̀dà wípé kí wọ́n gbẹ̀san ọ̀kan nù sẹ́wárí bí kọ́tìlù ni ẹ̀jẹ̀ nsáré yà sórí tàkàn mẹ́yẹn kápáyàn ó pèsè ọ̀nà mẹ́ta al-qatlu bil-amad al-qatlu shibu al-amad wal-qatlu bil-khata kama mma pààyàn kọ́dà ẹlẹ́ẹ̀kejì ni pé ó dàbí ìgbà tó màmá kò sì màmá lápèjúwe ọkẹ́ tàkúté kalẹ̀ fún ẹran èèyàn wá dé ọ̀tẹ̀sẹ̀ bọ́ ẹni wọn wá kú àbóṣèṣì fi mọ́tò gbáyàn mọ́tò ọkàn mú fúlẹ̀ kan náà gbogbo orú àwọn nǹkan báwọn èèyàn àbí òun àtẹnìkan jọ ń ṣeré ọwọ́ amú ẹgba ọkà òǹtọ̀hún wá kú síbú nítorí pé ntòfin náà òun ò tó lè pààyàn ó ti àmọ́ torí pọ́sàbí nǹkan náà kò ní òun ní ṣe kìsọ́ọ̀sù kún ọ̀pá padà yóò san díà yóò ṣe kàfàrà rẹ̀ yóò ṣe àìtíkù ọ̀rọ̀kaba àti gbogbo àwọn nǹkan tó èyí ò pọ̀ sẹ́wárí pàkápà èèyàn ẹni ọba máa pààyàn ọmọ pààyàn ọjẹ̀bi kún ọ̀pá àfi tí àwọn ẹni ọ̀pá ni tọ́ba lóhùn ẹni wọ́n pa èèyàn rẹ̀ bá lóhùn yọ̀ǹda sẹ́rí àwa ní ọmọ kékeré tí ò ti bàlágà ẹ òbí tọ́lọ́hún bá lu ẹ̀mí torí ẹ̀mí tọ́bọ̀ ni ọlọ́run ò tó fẹ́ kí ẹ̀mí ẹni tọ́pàyàn òun ò tó bọ́ lóòótọ́ ọ̀pàyàn ni àmọ́ ọlọ́run tó wá dìjàdù kí ẹ̀mí rẹ̀ náà má bọ́ ọlọ́run òfin wá gbé kalẹ̀ fún wa ẹni tí ọmọ tí ó bá ti bàlágà wọ́n wá pa bàbá rẹ̀ ọmọ yìí nìkan náà ló wá bí ọmọ yóò sì ti bàlágà wọ́n wá délé ẹjọ́ ọmọ olókùú ló sì ní wípé yín gbẹ̀san kìí ṣe fámìlì ó bí ọmọ rẹ̀ ni ó sọ pé yín gbẹ̀san ẹni tí ó pa bàbá mi ọmọ yẹn wá ti bàlágà sẹ̀rí àfìlámù ni kún fi ẹni tó pààyàn sínú ẹ̀wọ̀n títí tọ́mọ òun fi bàlágà ó dìgbà tó bá bàlágà tó ti wà mùkálàfù ká tó lè tílàkà yóò ti sọ̀kalẹ̀ ká tó lè bí wípé ọgbẹ̀san àbọ̀gbẹ̀san. ẹlẹ́ẹ̀kejì aláboyún ọlóyún fún ọkọ ẹ̀ òun àtọ́pá wá ń jà àbí wọ́n ń sọ̀rọ̀ wọ́n á gún ọkọ rẹ̀ lọ́bẹ̀ pa ipò ògùn lọ́bẹ̀ pa wọ́n á gbé lọlé ẹjọ́ wọ́n á rí wípé oyún ń bẹ lára rẹ̀ kọ́ dí ọ̀wá sọ pé kọ́ wọ́n lọ fi pamọ́ síbì kan títí tí ó fi bí ọmọ anú rẹ̀ tó bá bímọ nìkan tí wọ́n bá rí àwọn tó lè fún ọmọ àwọn lọ́yàn tí wọ́n fi ọyàn sí lẹ́nu tí ń gba ọyàn nì bárẹ́ni tó lè bá a tọ́ mustẹ̀rìdíà tọ́ni tó lè bá a tọ́
wọ́n ẹsẹ̀ pa ìyá òun àmọ́ tí wọ́n bá dẹ́ni tí ọyàn rẹ̀ tọ́mọ gba ọyàn rẹ̀ wọ́n à ní ẹjọ́ fún lọ́yàn ọdún méjì gbáko yóò sì wà nù àhámọ́ lẹ́yìn ìgbà wọn bá fún lọ́yàn ọdún méjì tán ni wọ́n tó jẹ̀bi ikú ọ̀kan tó nù ẹni ọba pààyàn tọ́jú ọmọ kékeré tí ìbàlágà àbí wèrè ọmọ kékeré tí ìbàlágà àbí wèrè tọ́ba pààyàn sẹ̀rí àní ẹ̀ gbọ́dọ̀ gbé hádù lélẹ́rì àpagbénu àmọ́ ẹni tí ọba rán ọmọ èké torí pọ́ ti mọ̀ wípé tọ́mọ èké bá pààyàn àpagbé tí wèrè bá pààyàn àpagbé ọwọ́ afẹ́ pa ẹnìkan ọwọ́ arán wèrè àbọ̀rán ọmọ èké wípé ẹni tó sùn lè kún rọ́bẹ̀ yìí tọ́rọ ti mọ̀ wípé tọ́mọ èké òun bá fi pààyàn kọ̀ lẹ́jọ́ sẹ̀rí àwa ní tọ́mọ àwọn báyìí wá pààyàn tó ń tọ̀ ń kú ẹni ọwọ́ náà ń sẹ́ ọmọ òun ti di àálà ó ti di irinṣẹ́ ẹni ọwọ́ náà irinṣẹ́ òun pé kọ́ lọ lè pààyàn òun tọ̀ òun ni wọ́n pa padà tó báwọn òfin yẹn ti lọ òun nìyẹn ẹnu tíra wa kágbẹ̀sán bíyàn bá gé ní létí àbógéni mú àbóṣe nǹkan ká ṣe padà fún ilé ẹjọ́ ní ọ̀pàṣẹ rẹ̀ ẹsẹ̀ ń bẹ nínú àtàwùrà ẹsẹ̀ ń bẹ nínú Injil eléyìí ó máa jẹ́ àlàyé fún arábìnrin náà yóò máa wí pé ìsìláàmù kìí ṣe ẹ̀sìn tẹ́rọ́rìsì òun fẹ́ tu bí ìgbà tó já sí wípé tẹ́rọ́rìsì ni àfa làbíbù tí ọ sọ̀rọ̀ wọn kìí dẹ̀ ṣe tẹ́rọ́rìsì ntí ń dẹ̀ ń kó àwọn ọmọlé kéwù òfin tí ń bẹ nínú Al-Qur'ani ni òun náà ti kẹ́kọ̀ọ́ ń bẹ tó bá dìgbà míì yóò lè máa wípé ń bẹ nínú tíra àtàwọn náà èyí ò jẹ́ orí kíkan